ẹ má jẹ́ ká gbàgbé o ẹ má jẹ́ kí àṣà Yorùbá kó parun látòrí wa. Ahadiwúrà òun náà lèmi ń jẹ́ o mo sì ń rọ̀ wá wípé kẹ́ ẹ máa tẹ̀lé ojú òpó ìkànnì yìí Ahadiwúrà Studios lójú òpó YouTube ẹ fẹ́ràn rẹ̀ ẹ bá wa ṣàpínkárí rẹ̀ ẹ sì fi àwílé yín ẹ máa fi ọ̀rọ̀ sí ojú òpó yìí ìdùnnú tiwa ni o tábà sì rẹnikẹ́ni tí ó mọ̀ wípé ọmọ òun dáńtọ́ ó lè kópa lórí ètò yìí ẹ fi sí ojú ìkànnì á kàn sí yín nígbà tásìkò bá tó lẹ́ẹ̀kan sí Ahadiwúrà Studios ẹ máa tẹ̀lé wa kẹ́sì rí wípé bọ́tìnì rẹ̀ ẹ tẹ̀ sílẹ̀ láti máa ta yín lólobó ní ìgbàkúùgbà tí a bá ti ń fi ètò tuntun sí ojú ìkànnì náà. Asamu Ewe wa tún ti wà ń kalẹ̀ lónìí o láti fakọyọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Asamu Ewe wa tòní lórí ètò bá ń kí àwọn aráalé kó sì dárúkọ rẹ̀. Ẹ kúlé ẹ̀yin aráalé, orúkọ tèmi ni Samuel Oyeyemi. Samuel Oyeyemi ọmọ ìpínlẹ̀ wo ni ọ́? Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbo nípínlẹ̀ Ọ̀yọ́? Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà. Kí ni oúnjẹ tí wọ́n fẹ́ràn jù ní ìlú Ògbómọ̀ṣọ́? Ọmọ rẹ̀ rè Iyán. Ṣó dá ọ lójú? Bẹ́ẹ̀ni. Ó dá ọ lójú pé iyán ni wọ́n fẹ́ràn jù nílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí wọ́n ṣe wá máa ń kí wọ́n wípé ọmọ àjàmàlà kó tó mú kan yan gan?